táyé ń rí tí wọ́n ń polongo elédùà ló ṣe bẹ́ẹ̀ o. a ní ògo táyé ayé ń rí PWO rédíò elédùà ló ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ gbé wà tẹ́ ẹ ti ń gbọ́ ètò yìí. Ṣómìwá Emmanuel mo ti gorí ètò. òní ọjọ́ ìkọkànlélógún oṣù keje ọpẹ́ ní fọlọ́run ọba. ẹ jẹ́ àjọ panupọ̀ ká mú ọpẹ́ wá nítorí pé ìgbésẹ̀ kan lètò. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ lọ darapọ̀ ẹ bá mi share ẹ̀ káwọn tó ń wò wá kí wọ́n lè pọ̀ ẹ má jà jẹ́ aládàáni kan jẹ. ìwòyí ìjẹjọ rèé tá a dágbére fún ara wa mú kí ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ pẹ̀lú mi ní ìkànnì PWO rédíò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. mo gbé àlejò wá sórí ètò lónìí torí pé ìgbésẹ̀ kan làwọn náà gbé kí wọ́n tó jẹ́ èèyàn láyé. ìkànnì PWO rédíò a sì fẹ́ kí gbogbo wa jẹ́ èèyàn láyé. torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń wò pé ìgbésẹ̀ wo lòun ò bá gbé. ìdí nìyẹn tí a fi gbé ètò yìí kalẹ̀ ìgbésẹ̀ kan. nínú ètò yìí láti ṣíra wa létí ìgbésẹ̀ tó kàn tó yẹ kó o gbé. gbogbo ẹ̀yin ọmọléèwé ẹ farabalẹ̀ kẹ́ gbé ètò yìí lónìí. ìrẹ́ ló bá ọ ṣe orin hallelujah hosanna ló. tó o bá ń kọrin hallelujah nílé ìjọsìn tó ń kọrin hallelujah ní mọ́ṣáláṣí tó ń kọrin hallelujah níbi ẹ̀sìn ìbílẹ̀ tó wà ó jẹ́ mọ̀ pé ó kù ìgbésẹ̀ kan tó yẹ kó o gbé. torí pé mi ò fẹ́ gbà wá lákòókò torí àwọn bàbá wa tó jẹ́ àlejò mi wọ́n ti wà nínú ilé pẹ̀lú mi. èèyàn Ọlọ́run ni wọ́n ẹni tó tẹpá mọ́ṣẹ́ ni wọ́n. kódà gan kí n tó gbé wọn wá mo ti rí iṣẹ́ ọwọ́ wọn bó ṣe dá mi lójú sí. iṣẹ́ Ọlọ́run ewu gbogbo tí mo là kọjá. ẹnu ara wọn náà fi dárúkọ wọn ẹnu ara wọn ni wọ́n fi máa sọ iṣẹ́ tí wọ́n ṣe. kí ló fà tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí. ṣe bí ohun gbogbo lọ́wọ́ orí ni. àní lọ́wọ́ orí ni o. ìgbésẹ̀ kan lè tò ṣùgbọ́n ibi tó rí bá ti ní dé òun ló máa ń jẹ́ kéèyàn níláárí o. bàbá wa láì àkókò wa ṣòfò ẹ bá mi kí gbogbo ara ilé tí wọ́n ń gbọ́ yín. mo kí gbogbo ara ilé tí wọ́n ń gbọ́ mi ní àsìkò yìí mo gbàdúrà pé ọlọ́run á bùkún fún gbogbo wa ẹ jẹ́ kí a tẹ́tí sílẹ̀ kí a máa bá ètò lọ ọlọ́run á wà pẹ̀lú wa. ẹ bá mi dárúkọ yín kí àwọn tó ń gbọ́ wa ń lé kọ́ lè gbórúkọ yín dáadáa. orúkọ tèmi ni Wàsíù Ṣódàmọ́lá. Wàsíù Ṣódàmọ́lá bàbá wa Mr. Wàsíù ẹjọ́ ọmọ bíbí ìlú bo. mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. apá abo l'Abẹ́òkúta. ní ìlú Òkè Tòkú. lókè Tòkú ó dà pé lẹ́gbàá aké nìyẹn wà. bàbá wa Wàsíù kí ni ìgbésẹ̀ tí ẹ gbé tí orí tó sì tì í lẹ́yìn láti ṣàṣeyọrí ìgbésẹ̀ yìí ìjẹ́ ní àǹfààní láti lọ iléèwé. mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo dẹ̀ sì lọ sí iléèwé gírámà tí mo jáde. iléèwé tẹ́ ẹ lọ yẹn ẹ bá mi dárúkọ iléèwé tẹ́ ẹ lọ yẹn. Ọbápẹ́ Community High School. l'Abẹ́òkúta ń bí. ní Ọbápẹ́. ní ìpínlẹ̀ Ògùn. Kọ́bápẹ́ Community High School tẹ́ ẹ lọ yẹn secondary school ńkọ́ àbí primary school ńkọ́. mo gbá fófó. mo gbá fófó primary school. níbo níbẹ̀ wà. ní ọ̀dà òwe
pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé tẹ́ fi lọ léèwé yìí ǹjẹ́ tẹ́ lè dárúkọ bàbá àti màmá yín tó ràn yín lọ léèwé? bàbá mi Ṣódàmọ́lá Adébíyì, màmá ń kọ́? màmá mi Modúpẹ́ Ṣódàmọ́lá. mo dúpẹ́ Ṣódàmọ́lá. ibi tí mo ti wá bá yín yẹn ó dàbẹ̀ ni pé ẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́ kan ń bẹ̀ ni. ẹ bá mi sọ iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe Iṣẹ́ ọwọ́ tá torí gbogbo àwọn tó ń gbọ́ wa nínú ilé. ohun tó mú mi tutù, Hmm. tó mú nǹkan tutù, ẹ̀rọ amómi tutù gẹ́gẹ́ bí fridge, a máa ń ṣe air condition, so anything to deep freezer, gbogbo nǹkan tá a máa ń ṣe yẹn a pè ní RAC, refrigerator and air conditioner service. RAC, refrigeration and air conditioner services. orúkọ iléeṣẹ́ yín ẹ bá mi dà. Orúkọ ilé-iṣẹ́ mi ni Wisi-Cool-Tech. Wisi-Cool-Tech, cool, Yes, ohun tó mú nǹkan tutù. yes. bàbá wa ó ti tọ́dún mélòó tẹ́ ti kọ́ṣẹ́ yìí? 1986 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti kọ́. lẹ ti kọ́ iṣẹ́ yìí 1986. ọmọ ọdún mélòó lẹ wà ń gbà yẹn? Bóyá bí mo wà ní bóyá bí let's say 20 something years ṣá, bóyá 23 ṣá. 20 ọdún ó lé mẹ́ta lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní kíkọ́. kábíyèsí lẹ́dùnmarè. bàbá wa orúkọ ọ̀gá yín Murphy Ògúnmúyìwá. níbo ni? Ògúnmúyìwá. Múfú Ògúnmúyìwá. Ògúnmúyìwá. níbo ni ṣọ́ọ̀bù tẹ́ ti kọ́ṣẹ́ yẹn gangan wà? Ṣọ́ọ̀bù méjì la kọ́kọ́ lò, alùkan ní Wàsímì Aké, bàtà kù ń bẹ̀ tó kù láti lọ lèmi ti lọ parí iṣẹ́ tó kù ní tán tó gba ṣọ́ọ̀bù sí ibẹ̀ ni ti parí iṣẹ́ tí mo fi ṣe freedom lọ́dọ̀ wọn, tí mo fi kúrò lọ́dọ̀ wọn. ibẹ̀ lẹ ti parí iṣẹ́ Bẹ́ẹ̀ tẹ́ fi kúrò lọ́dọ̀ wọn. tí mo ti gba òmìnira. ọdún mélòó lẹ fi kọ́ṣẹ́ yìí? Ọdún mẹ́ta. ọdún mẹ́ta lè fi kọ́. ẹ bàbá wa kí ni ó mú yín tí ẹ fi lọ kọ́ iṣẹ́ yìí gan? ìgbésẹ̀ kan la pè ètò yìí. kí ni ẹ wò tẹ́ fi wò pé iṣẹ́ yìí òun ló wù mí láti kọ́? Ọlọ́run ló máa ń darí èèyàn sínú gbogbo téèyàn bá ń ṣe, nítorí ìgbà yẹn tí a ti jáde school, mo jáde school ní 1985, so a ṣe jísà gbogbo ẹ̀ pẹ̀tẹ́ a ṣe a ò mú àwọn rìsọ́ọ̀tì yẹn dáadáa. Ohun àwa náà ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, but ìgbà míì wà owó pọ̀ lọ́wọ́ àwọn òbí wa nígbà yẹn láti tẹ̀síwájú. mo ti wá ronú pé èèyàn ò sá lè jókòó lásán báyìí. 1986 ni mo ṣe tán, mo pé èèyàn ò lè jókòó lásán, jẹ́ ká wá nǹkan míì, ká gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan míì. Ìgbésẹ̀ tá a gbé náà ni pé mo kàn ronú pé iṣẹ́ méjì ló wà lọ́kàn mi láti ṣe, iṣẹ́ omi nǹkan tútù tàbí sọ́fì. Ọlọ́run darí mi pé mi ò lọ sọ́dọ̀ ẹnì kankan, mi ò béèrè bí kankan, Ọlọ́run darí mi pé kí n lọ sí ìdí iṣẹ́ omi tútù, ẹ̀rọ amúnkan tútù láti máa tún ṣe. òun lẹ fi lọ kọ́? Bẹ́ẹ̀ ó kàn wà látọkàn yín ni? ó wá látọkàn. àwọn bàbá àti màmá nígbà yẹn ṣé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n gbà yín láàyè láti lọ kọ́ṣẹ́ yìí? Nígbà tí mo sọ pé tí mi ò lè lọ sílé yìí mọ́, tí mo dẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ sí ọ̀pọ̀ àwọn engine tá a máa ń rà nísìn lẹ́yìn tuntun, olómi ò dẹ̀ ní agbára tuntun, ìtọ́ máa bá àwọn tún ṣe ló máa wà. tó bá dẹ̀ ti túnṣe kó tán ti túnṣe tán yẹ kí ẹ ṣe mọ̀ pé kò lè pẹ́. so ìpèníjà yẹn wá tó yẹ pé wọ́n máa ń fi ọlọ́pàá lé àwọn tí wọ́n sọ fún bíbú tó ń ṣiṣẹ́ yẹn, tó máa ń fi ọlọ́pàá lé wọn gbà yẹn lásìkò gbà yẹn. ìpèníjà tó wà ń bẹ nìyẹn, àti pé àwọn tó wò pé ó jẹ́ iṣẹ́ kan tó téèyàn gbọ́dọ̀ kíyèsára pẹ̀lú ẹ̀. torí iṣẹ́ gáàsì ni ẹ̀dẹ̀mọ̀ pé nǹkan tó bá jẹ́ gáàsì kò ń fẹ́ rí iná. ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ kọ́. ó jẹ́ iṣẹ́ tó yẹn ló gbọ́dọ̀ farabalẹ̀ kọ́. bàbá wa Wàsíù Ṣódàmọ́lá, iṣẹ́ yìí lákòókò tá a wà yìí, ǹjẹ́ ẹ lè gba àwọn ọ̀dọ́ wa, àwọn tó ń gbọ́ wa ní ìgboro ayé láti kọ́ iṣẹ́ yìí nírú àkókò tá a wà yìí, ẹ lè gbà wọ́n lámọ̀ràn ẹ̀? mo lè gba wọn lámọ̀ràn torí lásìkò yìí ó ti dára gan. ó ti dáa ju ìgbà tẹ̀yìn kọ́ yẹn lọ. bẹ́ẹ̀ni ìgbà táwa kọ́ṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ kan tó lágbára díẹ̀, but lásìkò yìí ìrọ̀rùn ló bá dé. gbogbo àwọn ọmọ tá a kọ́ iṣẹ́ kò sí tí ó ti kọ́lé nínú wọn.
kò sí tí ò ti kọ́lé. kọ́lé nínú wọn nísìnyí tó yẹ pé àwọn ọ̀gá tó kọ́ wa ó le díẹ̀ fún wọn gbà yẹn. ìdí ní ìsí ikọ̀ tó ṣe rọrùn fún wọn nìyí pé ṣé ẹ rí àwọn freezer yẹn tó máa ń ṣe yẹn freezer tó bá ti ṣe kò lè lo ó pẹ́ pin kò lè lo ju 6 years lọ ó máa jù sínú. ìyẹn ni pé táwọn òyìnbó bá ti ṣe. tó bá ti ṣe nǹkan tó ń lò ó máa jò sínú yẹn náà ń pè ní internal leakages. tó bá dẹ̀ ti jò sínú yẹn a máa padà bá wọn ṣí a máa bá wọn repair ẹ̀ ó dẹ̀ jáwó ó mú wá dáadáa. kò sí báyìí máa ṣe ìgbà tí orú yẹn máa jò sínú àwọn òyìnbó tó ṣe wọ́n ṣe láti pé ká máa repair ẹ̀ ìtọ́ ṣe látẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jọ wá o lè lo freezer for 20 years. kéèyàn kó má sí tó ṣe. but ti sìn kò sí pé máa lò ó lè lo kọjá 7 years 8 years 5 years ìmí gan tí àwọn ṣe kó ń ṣe scan run ọ̀bí kankan yẹn ká má tiẹ̀ dárúkọ àwọn yẹn ẹ̀ rí i pé kò ní pẹ́ kó má ti jò sínú so èyí ó fún àwọn ọ̀dọ́ láǹfààní láti ríṣẹ́ ṣe pé wọ́n máa rí iṣẹ́ ṣe kò sí pé wọ́n máa ṣe wọ́n máa rí iṣẹ́ ṣe. wọ́n máa rí iṣẹ́ ṣe. wọ́n máa rí iṣẹ́ ṣe ìwọ tó bá farabalẹ̀ kọ́ṣẹ́ yẹn dáadáa tó mọ̀ ọ́ ibi gan kó kàn máa ṣí lásán ó tó iṣẹ́ lọ́tọ̀. kéèyàn máa ṣí. kó máa bá wọn ṣí kó máa bá wọn lẹ̀ náà ọmọ iṣẹ́ tá a kọ́ ń ṣẹ́ àìtó yẹ pé nǹkan tó máa ń bá wọn ṣí nìyẹn kò tẹ̀ ráyè láti pé kó gbaṣẹ́. a máa bá wọn ṣí ọmọ tó ń ṣiṣẹ́ fridge wọn á kàn máa pè tó bá ti gbaṣẹ́ yẹn òun ló máa bá wọn ṣí òun ló máa bá wọn lẹ̀. tó bá ti ṣí tán tó bá ti ṣí ó máa bá wọn lẹ̀ á dẹ̀ gbowó. àwọn ó lè ṣe márùn lójúmọ́ tó yẹ kẹ́ bí abí 5,000 ló máa gbà lọ́wọ́ wọn ṣe rí pé owó ni. iṣẹ́ yẹn gan-an náà ọmọ táwa tẹ̀ tún kọ́ ń ṣẹ́ nísìn omi ìwà àánú wọn tó pé wọn kì í jẹ́ kán sinmi. wọn kì í jẹ́ kán sinmi. wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pa kínní yẹn dáadáa olùmí tó kọ́ṣẹ́ gbogbo wọn kọ́ ni wọ́n kọ́ ń ṣe pé ká mọ̀ ọ́ sí yẹn ká mọ̀ ọ́ lẹ̀ padà. kì í ṣe gbogbo wọn ló kọ́. ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ fíjì ló kọ́. a máa rí i pé wọ́n á pé olú fíjì pàbá wọn ṣiṣẹ́ á mú ẹnìkan lẹ́yìn ẹni tó bá mú lẹ́yìn yẹn ló máa bá ṣí olùmọ̀ tó bá lẹ̀ padà. ẹni tó ń túnṣe yẹn ìyẹn kàn máa túnṣe. ó máa túnṣe bọ̀ tí bí yẹn perfect ní gbogbo àwọn táwa kọ́ ń ṣe wọ́n mọ̀ pa ká ṣí àti ká tún lẹ̀ padà. Bàbá wa Wàsíù aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Wesi Kutech tí a bá rí ẹni tí ó nífẹ̀ẹ́ láti kọ́ iṣẹ́ yìí bí ọdún mélòó ló lè fi kọ́ torí pé ìgbésẹ̀ kan la pe ètò yìí tó bá wò pé pẹ̀lú nǹkan tó ń wò yìí o ẹ jẹ́ kó ń gbégbèsẹ̀ nípasẹ̀ iléeṣẹ́ PW Radio àlejò tí wọ́n gbé wá yìí tí a bá wá rí ẹni tí ó fẹ́ kọ́ iṣẹ́ yìí ṣé ó lè kọ́. wọ́n lè kọ́ dáadáa ṣé o pé nǹkan tí ó bá ti wù yàn ni ó máa ń rọrùn fún yàn láti ṣe tí nǹkan bá ti wá láti ọkàn yàn ó máa rọrùn gbàtà náà fẹ́ kọ́ṣẹ́ a wò pé determination tá a mú pé ok mi ò ní fẹ́ pẹ́ mo dẹ̀ fẹ́ mọṣẹ́ kíákíá sòun ló mú bọ́tò olùmíì wà tó bá dé di iṣẹ́ kò ní fojú sí nǹkan tó ń bá lọ bọ́tẹ́ tó wáyé pé ó bá fojú sí tó mọ̀ pé ìwọ̀n bọ́dún báyìí lòun fẹ́ lò kó dẹ̀ kó bẹ́ẹ̀ kíá tó mọ nǹkan tó ń ṣe ẹ̀ rí pé ó máa kọ́ tó dẹ̀ máa ní rọrùn tó ní ó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún bí ọdún mélòó ló wá lè lò. ó lè lo 3 years ó dẹ̀ lè lo 4 years. ṣé ó túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ pé ó ti ṣe tán kó ti kàwé tán torí irú ayé ìsìn yìí tó jẹ́ pé ìwé nìkan ò tó ṣé ọdún 4 5 mẹ́ta náà ló lè lò. ṣe rí ó di tàmí bó bá ṣe fẹ́ ẹni bá fẹ́ lu ọdún kan ó lè lu ọdún kan ní àsùnmọ̀ pé ibi tó ṣe wá tó sọ pé bóun ti fẹ́ kọ́kọ́ rẹ̀ a máa kọ́ ní theory a máa kọ́ ní practical so ó dẹ̀ máa make a full times and full determination láti mọ nǹkan tó ń ṣe nǹkan tó lómi máa fi ọdún 4 kọ́ olómi lè kọ́ lọ́dún kan tàbí ọdún 2 kó dẹ̀ mọ̀. ó lè kọ́ lọ́dún kan tàbí ọdún 2 bẹ́ẹ̀ nígbà tó bá ti mọ nǹkan tó ń ṣe. lọ́dún kan sọ́dún 2 ó lè kọ́. ṣé ó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. iye ọjọ́ orí téèyàn bá jẹ́ ó lè kọ́ náà. kábíyèsí bí ọjọ́ orí bíi. àdìsẹ́ bá ṣe lè wà ní bí wọ́n dá láti 18 to 40. 40 ìdí tí mo ṣe ń béèrè nìyí irú àwọn bàbá wa tàbí àwọn màmá tí wọ́n wà nídìí iṣẹ́ ìjọba tó jẹ́ wípé wọ́n ń ronú ohun táwọn lè dáwọ́lé ìgbésẹ̀ táwọn lè gbé táwọn ṣe máa rọ́wọ́ mú lọ sẹ́nu
lẹ́yìn táwọn bá rìtáyà 35 years ní lọ́ndà abẹ́ òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tí wọ́n bá wá lo márùndínlógójì wọn nídìí iṣẹ́ ìjọba ṣé àǹfààní wà láti kọ́ iṣẹ́ yìí? ìdí tí mo ṣe ń béèrè ọjọ́ orí nìyẹn. irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé wọ́n lè kọ́? àǹfààní wà láti kọ́ tí wọ́n bá ti lè lókun láti ṣe àǹfààní wà láti kọ́. nǹkan tó kàn tó ṣẹlẹ̀ ní pé àwọn tó wà nídìí iṣẹ́ ìjọba ó rọrùn fún wọn. olómi tó bá ti wà nídìí iṣẹ́ ìjọba kó bá pé kóhun tó rìtáyà pé tó ń bá tẹ̀ wá rìtáyà tó ń bá gba gratitude pé ókè nǹkan báyìí lòun fẹ́ fi ṣe o ó lè kọ́. a tún máa ń ta àwọn páàtì à ń ta àwọn gbogbo nǹkan tá a fi ń ṣe fridge gbogbo ẹ̀ náà ń tà. torí mo rí ní ṣọ́ọ̀bù wá sọ́fíìsì. tó lè máa ṣe nínú ilé. tó bá jẹ́ pé ẹnì yìí kò ní ìdí títún ṣe ṣé ó lè jókòó ti títà àwọn nǹkan tí mo rí lọ́fíìsì yẹn? ó tó jẹ màtá. ó tó jẹ. ọ̀pọ̀ ló jẹ́ pé kò tẹ̀ ṣiṣẹ́ fíríjì ara kó yẹ pé òun lọ́kàn ta. lọ́kàn ta. wọ́n dẹ̀ ṣàṣeyọrí nípa gbogbo nǹkan táwọn èèyàn ṣe wọ́n ṣe nínú lórí ẹ̀. nínú títà àwọn nǹkan kí ni àwọn nǹkan tí wọ́n lè máa tà ń bẹ̀ tó wà nínú. gbogbo nǹkan tí a fi ń ṣe fíríjì pátá títí kan ẹ́ńjìn títí kan evaporator títí kan gbogbo nǹkan tí a fi ń ṣe fíríjì tàbí tó fi ń ṣe air condition èmi ní gáàsì. ó dẹ̀ yà. ìgbàdàn wọn máa ṣiṣẹ́ ṣé bí wọn máa ṣe wọn máa ní màtíríàsì ṣé tí ò bá sí kò lè fíríjì ò lè ṣe ó yà àwọn èèyàn á ra àwọn tó ń ṣiṣẹ́ àwọn á rà lọ́wọ́ èèyàn tó bá ti ní. irú ẹni bẹ́ẹ̀ ó wò pé òun ò ṣe iṣẹ́ títúnṣe ṣùgbọ́n òun fẹ́ máa ta ọjà yẹn ọdún mélòó làwọn máa lò àbí ọdún kan náà ni. orú yẹn lè lóṣù. ó lè lóṣù mẹ́fà. kó fi mọ bí òun ṣe máa ta kó ti mọ ibi tóun ti máa rà kó ti mọ iye láńtàǹtà kó ti mọ kó tó wá fi mọ orúkọ àwọn kìíní ẹni kọ̀ọ̀kan. nǹkan tó nílò nìyẹn. tó dẹ̀ máa rọ́wọ́ mú lọ sẹ́nu. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tàbí ní gbogbo tẹ́ wà tẹ́ ti ń wo ètò yìí lórí gbogbo ẹ̀rọ ayélujára àǹfààní ńlá rèé o láti PW Radio ìgbésẹ̀ kan lètò yìí. ẹ má jà kàn dúró ká sọ wípé àdúrà nìkan ni àdúrà nìkan kọ́ o èmi àti ẹ̀yin sì lè gbé ìgbésẹ̀ láti rí i pé àwa nǹkan ṣe. má kàn jókòó kó o tọwọ́ bọ̀ tán lásán torí pé elédùà ìlọsíwájú ló ń fẹ́ fún gbogbo ẹ̀dá. bàbá wa tẹ́ ẹ ti gbóhùn wọn Wàsíù Ṣódàmọ́lá bàbá wa ǹjẹ́ ẹ̀yin fúnra ara yín nínú iṣẹ́ yìí ẹ ti rí nǹkan tọ́ka sí nínú iṣẹ́ yìí? a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe. nínú iṣẹ́ yìí àìmọye mọ́tò láti gùn. nínú iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni àdẹ̀tì ní mọ́tò tá à ń gùn àti kọ́lé àti rán ọmọ lọ sí skul wọ́n ti àìmọye ọmọ tó ti graduate. nídìí ẹ̀. nídìí ẹ̀ ló wá ṣe. ìjà àwọn ọmọ yín gan àrínà ọmọ yín tó mọ̀ nípa iṣẹ́ yìí torí gba tí mo wá sí ọ́fíìsì mo rí àwọn ọmọ. kò sí àwọn ọmọ mi tó lọ sí skul ibùkún kò sọ ọmọ mi tó lọ sí skul tí ò gbàdí iṣẹ́ ìkọjá. tí ò gba abẹ kọjá. tó lọ sí skul á gbàdí ẹ kọjá á ná ìdí ẹ á mọ̀ tó lọ sí àti ẹ̀rí tó jẹ́ pé ọmọ àbúrò mi gan-an tó jẹ́ pé ìgbà tó ti lọ skul ló ti ń kọ́ nígbà ó dẹ̀ lọ sí yunifásitì lẹ́yìn tó kúrò ní yunifásitì ó jáde ó lọ sáàfù nígbà tó dé iṣẹ́ náà ló bẹ̀rẹ̀ sí ṣe jẹun. iṣẹ́ náà ló padà ṣe. ṣọ́ọ̀bù ló bẹ̀rẹ̀ sí ṣe jẹun. ṣé wọ́n tún mọ̀ pé orú àwọn wọn á gbé gbogbo ẹ̀ sínú íńtánẹ́ẹ̀tì. wọn á kúrò kìíní nítorí pé ẹ̀kọ́ tán tún mọ̀ ó tún ràn wọ́n lọ́wọ́. ẹni tó kàwé ìwé tá ń kà ní sí kápẹ́ àkà tọ́lọ́ bá dẹ̀ ṣe iṣẹ́ kéèyàn lọ gbé pálí ẹ̀ ní. ọkàn lèèyàn gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ gbégbèsè pé ọ̀nà wo ni mo gbá máa fi jẹun bí kíní ọkàn. so èèyàn gbọ́dọ̀ kò sẹ́ni èèyàn gbọ́dọ̀ jókòó lásán. kó gbégbèsè kan láti wá nǹkan ṣe. ó gbégbèsè kan láti òun ló fi ń jẹ ó ti fẹ́ yàwó ó ti bímọ sínú. ìyẹn ni tẹ́ ẹ̀ sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ó ti fẹ́ yàwó ó ti bímọ sínú ẹ̀ ó dẹ̀ graduate ó tẹ̀ rí ti iṣẹ́ ìjọba. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wọ̀ ní ìkànnì PW ìdí nìyí tá a fi gbé ètò yìí wá wípé ẹ má kàn jẹ́ àjókòó pé ìjọba ló máa wáṣẹ́ fún wa. ìdí nìyí tí mo ṣe gbé àlejò wa wá
sórí ètò yìí lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò mọ̀ wípé ìgbésẹ̀ táwọn bá gbé lónìí ló máa sọ bí ọ̀la wọn ṣe máa rí. Bàbá wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Wasiku Tech, ǹjẹ́ ẹ lè sọ fún wa ìpèníjà tó wà nídìí iṣẹ́ yìí àbí kò sí ìpèníjà ń bẹ rárá? ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ló wà nínú ẹ̀. Ọlọ́run ló máa ń kó wa yọ àti pé àdúgbò náà máa ké sára. Gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ gáàsì ó wà nínú iṣẹ́ tí a ń ṣe. Àwọn gáàsì kan wà tó yẹ pé ó máa ń lanà. So ìgbà míì wà tí gáàsì tó bá ti bọ́ síta a gbọ́dọ̀ ní sùúrù fún gan ni kéèyàn tó dáná. Because olùmíì ẹ̀ rí pé kíkíní ẹ bá jó ó lè jó lára tí ó bá ké sára. Àwọn ìpèníjà tó wà ń bẹ nìyẹn torí gáàsì yẹn ó lè gbiná. ìpèníjà kan ṣo bẹ́ẹ̀ tẹ́nìyẹn bá ti kíyè sára tó bá ké sára kò sí ohun tí ò lè ṣe. nígbà àbò Ọlọ́run. Bàbá wa ǹjẹ́ ẹ lè sọ fún wa ara àwọn ìrírí tẹ́yin gan ti rí nínú iṣẹ́ tẹ́ ń ṣe torí pé ìgbésẹ̀ kan ló mú yín gbé, ẹ ti ṣàlàyé nínú àwọn lẹ́yìn tẹ́ wá gbé ìgbésẹ̀ Yorùbá wípé ohun gbogbo lọ́wọ́ orí ni ẹ̀yin fúnra ara yín ìpèníjà wo lẹ ti rí àti èwo lẹ rí ń bẹ̀ tó jẹ́ pé ó múnú yín dùn jù nínú iṣẹ́ yìí nítorí àwọn tó ń gbọ́ wa nínú ilé. ìpèníjà tí mo rí nínú ẹ̀ náà ni pé bóyá iná ẹ̀ náà ni tó bá ti kí sára tó bá tẹ̀ máa ṣe ó lè kàn lè ṣe yàn díẹ̀ but iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ kan tí ó dára àti pé ohun gbogbo nǹkan tó wà nínú iṣẹ́ yìí ni pé kéèyàn ní òótọ́. Kó ní òótọ́. Bẹ́ẹ̀ni téèyàn bá ti fi òótọ́ sí ó máa rí ṣe ó máa rọ̀ lọ́rùn. Bí èmi ṣe wà nísìnyí mo máa ń ta àwọn fridge àdè máa ń tú àwọn fridge ṣe but fridge tí mò ń tà ẹ̀ẹ́rì mo kàn lọ kó síbì kan ni. So àwọn tí ó máa ń rà wọ́n máa wá nítorí bàbá ti tà fẹ́ nìkan ẹ̀dá ta yẹn ó máa connect pẹ̀lú mi wá ó tún máa mú lòmí wá ó tún máa mú lòmí bá a ṣe máa ń tajà wá nìyẹn. So lòmí ta ò tiẹ̀ mọ̀ rí á pè wá á ṣe kínní. So wọn kò tí à ń bẹ̀ nìkan inú mi dùn pé iṣẹ́ yìí ó dùn mí nítorí pé àwọn most of my friends tó jẹ́ pé àjọ lọ sí school tó jẹ́ pé wọ́n lọ sí higher institutions so èmi náà àjọ máa ń darapọ̀ bí a ṣe how student association ni o mi ò gbẹ̀yìn bẹ́ẹ̀. pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín yìí. báwa rí inú mi àjọ máa ń dùn ni inú mi náà máa ń dùn torí pé mo wí pé kò sí nǹkan tó wọn náà gbé ṣe. tẹ́yìn náà ṣe so ó jẹ́ nǹkan tó ń dùn mọ́ mi inú. ìgbà mi tá bá bẹ̀rẹ̀ tá bá sọ̀rọ̀ báyìí inú àwọn tó wà lẹ́kọ̀ọ́ a lè fi 3 hours sọ lórí set a máa sọ ìrírí wa nígbà tá a wà lóko nígbà tá a ti dé gbòòrò àti ibi àyè tá a wà nísìnyí ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ ìwúrí fún mi. ẹ ṣe àmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn ọ̀dọ́ tó wà nínú ilé àti àwọn òbí ìkẹta àwọn ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí. àmọ̀ràn tí mo lè fún àwọn ọ̀dọ́ òbí àti ìjọba wa. àmọ̀ràn tí mo lè fún àwọn ọ̀dọ́ wa ni pé kí wọ́n má jókòó lásán kí wọ́n má retí pé ìjọba ló máa wáṣẹ́ fún wọn kí ọmọ náà kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀nà láti nígbà tí wọ́n bá ti pé ọmọ 18 years ló gbọ́dọ̀ ti máa ronú kí lòun fẹ́ ṣe from 18 years ni èèyàn ní oríire ti bẹ̀rẹ̀ because àwọn tó ti wà òkè tó ń ṣe kí ni ẹbí táǹgó tẹ̀ nǹkan kan oríire wọn ti bẹ̀rẹ̀ láti 25 years kó má máa dúró di 30 years má dúró di 27 years gbé ìgbésẹ̀ lónìí mú ọ̀nà kan tọ̀ wáṣẹ́ kan kọ́ bó tiẹ̀ lọ sílé ìwé wáṣẹ́ kan kọ́ tó mọ̀ pé ó máa kọ́ oníṣẹ́ yìí wàá rí i pé tó bá ti ní òótọ́ ń díẹ̀ pẹ̀lú òótọ́ ìyẹn iṣẹ́ yìí iṣẹ́ tó bá ti mú tó kọ́ iṣẹ́ free tó kọ́ tó bá ti ní òótọ́ ń díẹ̀ wàá rí i pé ó máa ṣàṣeyọrí. So àwọn ìjọba wa àwọn òbí mo sọ fún àwọn òbí ẹ̀yin òbí ẹ rí i pé àwọn ọmọ yín kọ́ iṣẹ́ kan ọmọ tí ò kọ́ṣẹ́ tí ó ń gbé nǹkan wálé tó ń ṣe nǹkan báyìí ó máa lẹ́yìn o but tí èèyàn bá ní iṣẹ́ tó níṣẹ́ tó ń ṣe ẹ rí i pé ọjọ́ ọ̀la irú ẹni bẹ́ẹ̀ á dára tó dẹ̀ fi òótọ́ tó dẹ̀ èèyàn
èèyàn dẹ̀ bọ̀ ẹ̀yin òbí ẹ̀ dẹ̀ máa rí i pé ọmọ yìí iṣẹ́ tí mo fi ọmọ yìí sí yìí ṣé ó ń lọ déédéé. kọ́ máa bẹ̀ wọ́n wò. kọ́ máa bẹ̀ wọ́n àbí ọmọ mi wà àwọn òbí àti òpó òun fi sí iṣẹ́ ọ̀tọ̀ ní nǹkan tó máa lọ ṣe. olómìnì wà olè ló máa wà lójú ẹ̀. olómìnì wà kò lè kọ́ṣẹ́. so olómìnì wà owó wàràwàrà ló máa wá. so wọn bá àsìkò tí ó máa wà yẹn ẹ̀yin náà kẹ́ máa mọ́nítọ̀ wọn kóhùn òbí máa mọ́nítọ̀ wọn kọ́ rí i pé wọ́n wà nídìí iṣẹ́ yẹn kọ́ dẹ̀ rí i pé nǹkan tó tẹ́yìn tó bá dẹ̀ ṣiṣẹ́ yẹn tó bí aṣọ ti gbà yìí kọ́ má jẹ́ kó pẹ́ kọ́ ṣe fírídọ̀mù fún wọn kọ́ wọn náà gbégbèsè tiwọn mo lè fún àwọn òbí bọ́tí àwọn ìjọba wa náà àmọ́ tí mo lè fún àwọn ìjọba wa ni pé àwọn ìjọba wa kọ́ rí sí àwa náà tí à ń ṣiṣẹ́ fíríjì. kọ́ rí sí i. bẹ́ẹ̀ ni kọ́ wo nǹkan tó lè ṣe fún wa ìrànwọ́ lọ́wọ́ tó lè ṣe fún wa ẹ wo àwọn ọmọ technical school wọn máa ń kọ́ wọn wá sọ́dọ̀ wa tá a máa ń kọ́ wọn iṣẹ́ à ń kọ́ wọn iṣẹ́ ni wọn ò fún wa ń kọ́ bọ̀. ẹ máa ń kọ́ àwọn technical school. àwọn technical school wọn máa kọ́ wọn iṣẹ́ wá sọ́dọ̀ wa a máa kọ́ wọn iṣẹ́ àwa lo time àwa máa ṣe practicals tó bá ṣe practical bí i 3 months wọ́n á tún lọ wọ́n á tún lọ ìjọba ò ní ètò kankan fún wa àìmọye ọ̀nà oríṣiríṣi ọ̀nà lọ́jọba lè gbà láti ran wa lọ́wọ́ wọ́n lè yá wa lówó wọ́n lè ṣe wọn kan fún wa so a lè rọ àwọn èèyàn lọ́wọ́ àti àwọn tó fẹ́ kọ́ iṣẹ́ yẹn a lè rọ̀ wọ́n lọ́rùn. tábà wá rẹ́ni tí ó fẹ́ kọ́ yín àmì tó fẹ́ kọ́ iṣẹ́ yìí lọ́dọ̀ yín ṣé àǹfààní wà. àyè sísílẹ̀. tó dẹ̀ máa mọ̀ dáadáa. agbára Ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ní ìkànnì PW Radio ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook lágbára Ọlọ́run a ò ní ṣìṣe ohun tí a ṣe gbé àlejò wa wá ká lè mọ̀ wípé àdúrà nìkan ò tó o gbé ìgbésẹ̀ o lọ sí church o gbé ìgbésẹ̀ o lọ sí mosque lọ bẹ̀ lọ́hùn o gbé ìgbésẹ̀ kan tó kù kò gbé ó ní ọ̀nà àti mọ́wọ́ lọ sẹ́nu nítorí pé a gbà wípé ohun gbogbo lọ́wọ́ orí ni òun ló mú kí bàbá wa Wàsíù Ṣódàmọ́lá kí wọ́n di ohun tí wọ́n fi ṣe amóhun nǹkan tutù amúlé tutù kó di ohun tí wọ́n fi ń kọ́lé tó fi rán ọmọ lọ léèwé ìwọ náà lè gbégbèsè lónìí kó o sì ṣe ohun rere láyé bàbá wa kí n tó yọ̀ǹda yín ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Wàsíù Ṣódàmọ́lá. Wàsíù Ṣódàmọ́lá kí n tó yọ̀ǹda ìyàwó yín kọ́ ṣé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín pẹ̀lú iṣẹ́ yìí torí àwọn obìnrin tó ń gbọ́ wa nítorí pé obìnrin wọ́n ṣe pàtàkì nínú ilé. bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́sowọ́pọ̀ ìyàwó mi jẹ́ ìyàwó tó dára. orúkọ ìyàwó yín. orúkọ ìyàwó mi ni Deborah Ṣódàmọ́lá. Deborah Ṣódàmọ́lá wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín ìjẹ́ṣẹ́ yìí tẹ́ ẹ bá pẹ́ wọlé lálẹ́ ṣé ó máa ń múyàn dálẹ́ pé bóyá ilẹ̀ ṣú mo máa dúró dago 8 ṣó wà lára iṣẹ́ yìí ṣá. ó múyàn dálẹ́ o. kí nìyàn tó fẹ́ ṣe ń bẹ̀ lálẹ́. ìgbà míì èèyàn lè kó ń bẹ láago 12 oríta mi ń ṣe ṣéèyàn bá ń ṣe iṣẹ́ mi wà tá a máa ń ṣe ìgbà kan mo bá wọn ṣiṣẹ́ ní continental tutu ní continental tutu yẹn tí kẹ́sì bá wà nínú yàrá tí èsì yẹn bá ní problem àfi kó o ṣe kó ṣiṣẹ́ kẹ́ ẹ tó lọ lé. tó bá ṣe kó ṣiṣẹ́ ẹni tó ní ibẹ̀ yẹn ó pìtà kó lọ rà míì kó gbé síbẹ̀ kó kẹ̀kẹ́ máa ti kẹ́ ṣe kẹ́ dípò ṣe kó ṣiṣẹ́ so àti tó bá ṣiṣẹ́ ó lè jẹ́ 12 lẹ́ máa ṣe tán tó bá ṣe ọ̀n nífẹ̀ẹ́ kí gẹ́sì wà mẹ́ yẹn pé kọ́ máa jù sí lára. aago mi ti lọ àkókò ti ìdí tí mo sáré lọ síbẹ̀ ni pé torí pé àwọn tó ń gbọ́ wa kọ́ lè mọ̀ wípé ìyàwó wọn àfi kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn torí àwọn obìnrin mi wà tọkàn bá ti pẹ́ àánú ti pẹ́ jù kí nù ń ṣe ń ta dìdá yìí òun dí nìyí tí mo fi béèrè bàbá wa ẹ ṣe gan-an ni ǹjẹ́ tá a bá tún ń pè wá sórí ètò iṣẹ́ máa wá. torí gbogbo ayé ló ń gbọ́ yín o ohun bíi tí mo wá sọ̀rọ̀ tì sí níbẹ̀ náà mo ti máa tún ti bẹ̀rẹ̀ lórí ṣé iṣẹ́ yìí ó máa ń múyàn pẹ̀kú tó lọ lé ibẹ̀ náà mo ti máa torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n máa wò pé ọkọ wọn pẹ́ ń ta kí ló ṣe ń ta ó ń wò ta ni àìmọye pípẹ́ níta kó tó wọlé a máa tún mú kí ìgbésẹ̀ èdè àìyedè ó wáyé a ò sì fẹ́ ìgbésẹ̀ èdè àìyedè nílé kankan ìdí nìyẹn tí mo fi béèrè ìbéèrè bàbá wa Wàsíù Ṣódàmọ́lá aláṣẹ àti olùdarí iléeṣẹ́
wa Wesicul Tech mo kí yín púpọ̀ lágbára Ọlọ́run láìpẹ́ àtúgbé yín wá sórí ètò. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o, ètò yìí fáǹfààní tèmi fáǹfààní tiyín ká lè mọ̀ wípé kò sóhun tẹ́ẹ̀dá ṣe tí kò ní èrè. Kí nù ń kúkú ń dúró wò? Ìkànnì PWO rédíò, àǹfààní ńlá rèé tí a mú wá fún yín láti lè mú pé kẹ́ ẹ gbé ìgbésẹ̀ kan láti lọ fojú síṣẹ́ kan yìí. Ẹ lè fojú síṣẹ́ míì o. Lórí ètò yìí màá máa gbé oríṣiríṣi àwọn ọ̀gá ilé iṣẹ́ wá sórí ètò yìí, kì í ṣe nítorí tiwa nìkan, nítorí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ètò ilé iṣẹ́ yìí ni. Lágbára Ọlọ́run, Adékúnlé bẹnulé pẹ̀lú mi, Òtúndé òun náà wà nulẹ̀ pẹ̀lú mi. Bàbá wa tí a gbà lálejò, bàbá wa ọ̀gbẹ́ni Wàsíù Ṣódàmọ́lá, Ṣómìwá Emmanuel lórúkọ tèmi. Mo kí aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ yìí, Pastor Mrs. Ọmọ́wùnmí Ọládùjọyè àti bàbá wa Prince Ọládùjọyè. GM mo kí yín o, àkú iṣẹ́ lágbára Ọlọ́run. Lọ́jọ́ mẹ́jọ ẹ ó tún pàdé mi, Ṣómìwá Emmanuel, pẹ̀lú ire ayọ̀ la fi pàdé.